أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونتوب إليه، فإنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له، والصلاة والسلام على رسولنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين وعلى كل من والاهم بإحسان إلى يوم الدين. أما بعد. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó ní kápá àti gbogbo agbára, ọba tó gbé wa kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn tó sì fi ìsìláàmù fún wa láṣeyọrí ju gbogbo àwọn tí wọ́n ní ìsìláàmù lọ. kọ́lọ̀n dákun kó fi ìsìláàmù náà kó fi rọ̀ wá lọ́rùn jù báyìí lọ, kó sì má gbà kúrò lọ́wọ́ wa, kó wá síjú àánú wa. abẹ́lọ́n kó là wá kó ń bí àwọn ròyìnròyìn tí má kó bẹ́ẹ̀ dá nínú ọkàn. sì wọ́ Ọlọ́run lórùn lọ́wọ́ àtẹ́láàánú àti alárànṣe jùlọ. àwa tọrọ ìkẹ́gẹ́ fún aṣíwájú wa, ọ̀gá wa, ẹni tọ́lọ́run bá ṣàlẹ́ṣà fún wa, ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, àti gbogbo àwọn tí wọ́n jọ mẹ́lẹ́yìn ànábì nígbà tá ànábì wà àti ìgbà tá ànábì ò sí títí láéláé. kọ́lọ́n dákun bá wa ṣíjú àánú wọn, àwa náà wá ṣíjú àánú ìdẹ̀ra rẹ̀ àti ìkẹ́ rẹ̀. Ọlọ́run dákun mọ́jọ yọ wálẹ̀ nígbà kankan, la ilaha illallah. So àwa kí ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn tá a jọ wà lórí ètò àtẹ̀yìn tí ẹ tún máa darapọ̀ mọ́ wa wípé ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, ìdẹ̀rẹ̀ tí ó máa wà ní gbogbo ìgbà kó máa bá kó wá wa gbé. léyìí tá a mọ̀ sí assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. masha allahu ta'ala. ní ṣókí mo kàn fẹ́ sáré pé àwọn ọmọ ìyá wa nínú Islam ṣàkíyèsí pàtàkì lórí al-Qur'an. So al-Qur'an yìí ó yẹ ká mọ iyì ẹ̀ gan, bọ́ Ọlọ́run kó ṣíjú àánú wa á mọ iyì al-Qur'an mà. ó sì jẹ́ èyí tí àwọn Yahudi àti àwọn Nasara láti gba al-Qur'an kúrò lọ́dọ̀ wa, láti gbé àwọn àrònú wọn lé wa lọ́wọ́. tá al-Qur'an dẹ̀ kí wa nílọ bẹ́ẹ̀ tá a bá lọ ka Suratul Baqarah aya 120 níbi Ọlọ́run ti ń sọ pé lan tarda, a'udhu billahi minash shaitanir rajim, lan tarda ankal yahudu wala nasara. Ọlọ́run sọ fún Ànábì ni pé lẹ́n láyéláyé táyọ̀ máa fi jáyé àwọn Yahudi wọn ní yọ́nú sí wa na Muhammad. tí wọ́n bá wá yọ́nú sí Ànábì, báwo ni wọ́n sì yọ́nú sáwà? ankal yahudu wala nasara, bẹ́ẹ̀ làwọn nasara náà wọn ní yọ́nú sí wa. hatta tattabi'a millatahu, àyàfi tí wọ́n Ànábì bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé lánàá wọn àti orípa wọn àtẹ̀kọ́ wọn àti ìmọ̀ wọn. Ọlọ́run wá ń sọ fún àwọn pé kúl inna hudallahi huwal huda. a máa jẹ́ kó yé wọn pé al-Qur'ani tá a fi rán Muhammad yìí o sallallahu alayhi wa sallam, òun gangan lójú ọ̀nà o. àmọ́ wala in ittaba'ta ahwa'ahum, àmọ́ tí wọ́n Ànábì bá lọ tẹ̀lé fẹ́ẹ́nu wọn ba'da alladhi ja'aka min al-ilmi, lẹ́yìn èyí tá a fún wa Ànábì tí ń jẹ́ al-Qur'ani yìí tó já sí pé ibẹ̀ náà ni màá parí sí. ma laka min Allahi min waliyyin wala nasir. táwọn Ọlọ́run bá fẹ́ jẹ́ wa Ànábì níyà ó ní rẹ́ nìkankan tó lè jólùrànlọ́wọ́ láti gbà ọ́ lẹ̀ tàbí láti dáàbòbò wa Ànábì kó ń bí ìyá wa. so bọ́lọ́run bá ń lérí àṣà Ànábì, ẹ dákun kí là wa ṣe é mọ̀ yí pé Ọlọ́run kó ṣíjú àánú wọ̀ wá ni. náà wọ́n ti wá fi ète àti ọgbọ́n wọ́n ń gba Kùránù lọ́wọ́ wa díẹ̀díẹ̀. wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ìrònú àwọn Yahudi lé wa lọ́wọ́. ẹ rí i pé n tó jẹ́ kí n fẹ́ lọ bí ọ̀rọ̀ yìí ni pé ó ti wá di àṣà wa mùsùlùmí lónìí, lórí pé tí wọ́n bá ń kó ti al-Qur'an fún wa, a sì máa sá lọ síbi ọ̀rọ̀ àwọn àfa àtàwọn ìrònú wọn àtàwọn òye wọn. ẹ rí i pé níbi ọ̀rọ̀ apààyàn náà lórí blasphemy kò ṣe blasphemy náà, àwọn èèyàn ń gbé ọlá fún ọ̀rọ̀ àwọn àfa lórí al-Qur'an, wọ́n ń gbé ọlá lórí ìrònú àwọn èèyàn sórí al-Qur'an. eléyìí náà ṣẹlẹ̀. mo wá fẹ́ sáré ṣàlàyé ráńpẹ́ kájọ wò ó. àkíyèsí nìyẹn. Ọlọ́run kí wa nílò púpọ̀ pé ká ṣọ́ra, torí pé al-Qur'an nìkan sọ fún wa tá a bá ka Suratun Nisa, ó ní minal ladhina adu, ó wà nínú àwọn Yahudi ni o, yuharrifuna al-kalima an mawadi'ihi, àwọn tí wọ́n máa yí ọ̀rọ̀ Ọlọ́run padà kúrò ní bọ́lọ́run ti sọ nǹkan ẹ̀, wọ́n sì sọ ọ́ di bá mi. lónìí náà ó ti ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí.
yuharrifuna al-kalima an mawadi'ihi àti ń yí ọ̀rọ̀ Ọlọ́run bá padà a sì ń fi ọ̀rọ̀ àwọn àfa àfi ń replace ẹ̀ eléyìí wà nù Suratul Nisa tọ́lọ̀ ń júwe àwọn Yahudi fún wa tabaka Suratul Baqara aya 75 Ọlọ́run ní afatatma'una an yu'minu lakum ìjẹ́ tí ẹ nírètí káwọn Yahudi àti àwọn Nasara kí wọ́n gbà yín gbọ́ kí wọ́n tẹ́wọ́ gbà yín wa qad kana fariqun minhum tó sì dájú wípé àwọn kan bẹ́nu wọn yasma'una kalam Allahi wọn gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n bá wá gbọ́ tán summa yuharrifunahu lẹ́yìn náà wọ́n yí ọ̀rọ̀ ní padà min ba'di ma aqaluhu lẹ́yìn tọ́rọ̀ yẹn ti yé wọn wa hum ya'lamun wọ́n sì mọ̀ tí wọ́n ń ṣe wọ́n mọ̀ pé ntọ́lọ́run wí ni wọ́n sì máa yí padà eléyìí náà àwọn Yahudi tí wàá ṣiṣẹ́ wọ́n ti kó rònú láwọn àfẹ́sìn lọ́wọ́ tó fi di pé lónìí ọ̀rọ̀ àwọn àfa Yahudi làwọn àfa Islam fi ń ṣẹ̀rí nínú Islam ìrònú tó bá wá lọ́dọ̀ àwọn Yahudi yẹn làwọn ò mú wá Al-Qur'an dẹ̀ sọ fún wa pé minhum umiyun àwọn kan bẹ́nu àwọn Yahudi yìí o umiyun aláìmọ̀kan ni wọ́n máa kọ́ wọ́n máa kà illa amaniya kọjá tó bá kàn wá láti inú ọkàn wọn wọ́n sì máa sọ in illa yakhrusun wọ́n kàn máa lanu ni wọ́n sì máa gbé àgbélé ọ̀rọ̀ kalẹ̀ gbogbo àgbélé ọ̀rọ̀ yìí náà ló wà nínú Islam bí ọ̀rọ̀ àwọn àfáwà Kabul Ahbar àtàwọn míì nínú àwọn ahadithun tó já sí pé àwọn israeliyatun mawdu'atun tí nínú ẹ̀ wà táwọn àfáwà Abu Hurairah táwọn náà gbà wá látọ̀dọ̀ Ka'b tí wọ́n dẹ̀ ń pè lọ́rọ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam níbo ni wọ́n lọ anábì wá kí wa nínú yìí pé latattaba'anna sunana man qablakum shibran ba'da shibrin wa dhira'an ba'da dhira'in hatta law dakhalu juhra dubbin la dakhaltumuhu anábì ní ó fẹ́ yánà tẹ́ bẹ̀rẹ̀ sí ní máa tọ́ ìlànà àtorípa àwọn tẹ́ tí wọ́n ṣáájú yín shibran ba'da shibrin ẹ máa tọ́ ní sísẹ̀ntẹ̀lé wa dhira'an ba'da dhira'in ẹ máa tọ́ ní gùnpá sí gùnpá hatta law dakhalu juhra dubbin débi pé tí wọ́n bá sáwọnú wò tí wọ́n pé ìwò ni òdúgbù ní bẹ́ẹ̀ ìkókó wà ń bẹ̀ tó lè pààyàn jẹ la dakhaltumuhu ẹ wọ̀ bẹ̀ ní àdìsù yìí àdìsù àfáwà Bukhari àti Muslim ó wà ní òwe wọn kódà níbi kan Ànábì sallallahu sọ yìí pé hatta law jama'a ahaduhum imra'atahu fi at-tariqi la fa'altumuhu kódà ẹ bá débi pé tẹ́ bá rẹ̀ nìkan nu wọn tó kíyàwó rẹ̀ mọ́lẹ̀ tó ń bá sùn ní gbangba ẹ̀yin náà ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ ìyẹn fi hàn yìí pé àwọn kọ́ ṣe àwọn Yahudi àtàwọn Nasara kí wá ni wọ́n fẹ́ múlò lórí pé Al-Qur'an kò fẹ́ wúlò fún àwọn mùsùlùmí torí pé ànígbàgbọ́ sí in tí wọ́n dẹ̀ ń pè ní mùsùlùmí tá a bá lọ wọnú Al-Qur'an bọ́lọ́run ṣe júwe pé mùsùlùmí gbọ́dọ̀ rí tí wọ́n bá kẹ́ Al-Qur'an fún òun náà ni wípé tá Al-Qur'an bá gbọ́ àyà Qur'an ẹ̀rù máa bá àwọn tàná wọ́n á sì ju tọwọ́ wọn lẹ̀ àmọ́ wa tòní kódà kankan àyà kó lé ní mẹ́wàá kankan àyà kó lé ní mẹ́jọ àyà ni ò ní tàlé ti wá mọ́ ní ìtorí pé Al-Qur'an ti sọ fún wa pé afala yatadabbaruna al-Qur'ana èé ṣe tẹ́yìn náà lè ronú kẹ́wòye dáadáa sal Qur'an am ala qulubin aqfaluha tàbí wọ́n dé làákàyè yín ni àbí wọ́n ti pa ni lónìí wọ́n ti làákàyè ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí tá Nábì fi ń sọ fún wa yìí pé ya'ti ala nasi zamanun àsìkò kan bá o la yabqa min al-islam illa ismuhu kò ní kù nǹkan nínú Islam kọjá apá àwọn èèyàn kan ó kàn máa jó kọ Islam ni ó kọ ẹgbẹ́ láàmà gbèrú àmà ju Islam lẹ̀ so ó ní wala min al-Qur'an illa rasmuhu kò ní kù nǹkan nínú al-Qur'an kọjá tí wọ́n kàn kọ́ sínú rẹ̀ ó ní masajiduhum ma'amira mẹ́ṣáṣí ó máa tóbi àmọ́ mẹ́ṣáṣí yẹn al-Qur'an ò ní wúlò mẹ́ ẹjá àjọ wọnú al-Qur'an tá a bá ka suratul Anfal nínú Qur'an 8 nínú àyà ẹlẹ́ẹ̀kejì sí ẹlẹ́ẹ̀kẹta sẹ́lẹ̀kẹrin ẹ wá wo bí mùmínì ṣe rí al-Qur'an ní innamal mu'minun àwọn tí wọ́n nígbàgbọ́ nú Ọlọ́run alladhina idha dhukira Allah àwọn náà làwọn tí wọ́n bá já sí pé tí wọ́n bá rán wọn létí Ọlọ́run tẹ́ bá rán wọn létí pé Ọlọ́run mọ̀ wí báyìí wajilat qulubuhum ọkàn wọn á dẹ̀ gbọ̀n ẹ̀rù bà ọkàn wọn pé Ọlọ́run sọ báyìí wa idha tuliyat alayhim ayatuhu kódà tẹ́ bá tún wá mú ẹ̀rí fún wọn nínú ẹ̀rí Ọlọ́run nínú ìdájọ́ Ọlọ́run zadatuhum imanan ìgbàgbọ́ wọn ó sì lékún sí ẹgbẹ́ al-Qur'an innamal mu'minun
àwọn tí wọ́n dájú pé ní Ọlọ́run ni wọ́n alladhina idha dhukira Allah láwọn tí wọ́n bá rán wọn létí Ọlọ́run aṣọ gbàgbé ń tọ́lọ́run wí ni wajilati qulubuhum wọ́n tẹ ọkàn wọn wọ́n ṣí ọkàn wọn wọ́n ṣí làákàyè wọn lẹ̀ wọ́n fẹ́ gbọ́ ń tọ́lọ́run wí ni wa idha tuliyati alayhim ayatu tẹ́ ẹ bá tún wá mú àwáwí kan fún wọn nínú alukur'ani tí ń jẹ́rọ Ọlọ́run zadati imana ìgbàgbọ́ wọn ó sì máa lékún lẹ́sẹ̀ kan náà wa ala rabbihim yatawakkalun tora wọn táwí wọn gbójú lẹ́nì kankan tí wọ́n mọ̀ pé ó lè fáwọn nítọ́sọ́nà ìyàtọ̀ sọ́lọ́run alukur'ani wájúwe wọn ó ní alladhina yuqimuna as-salata àwọn táwí wọn máa kírun wa mimma razaqnahum yunfiqun wọn sì máa ná nínú nǹkan tọ́lọ́run ọba fún wọn ó ní ulaika humul mu'minuna haqqan àwọn eléyìí àwọn ojúlówó mùmínì nínú ni lahum darajatun 'inda rabbihim torí pé àgbéga ń bẹ fún wọn lọ́dọ̀ Ọlọ́run ọba wọn lónìí àwa mùsùlùmí àìṣe ni Ọlọ́run mọ́ torí pé bàbá ń kó ti alukur'ani létí wa kò dùn létí wa ibo ni mo wá ń lọ òun náà ní pé àkíyèsí lórí Israel àti Yakub àwọn ọ̀rọ̀ ìgbìyànjú àwọn àfáà ti lọ ṣáájú nínú ẹ̀sìn wọ́n gbìyànjú Ọlọ́run bá wa ṣíjú àánú wò wọ́n ìgbìyànjú wọn Ọlọ́run sì ti gbà á wọ́n wá ń béèrè pé ẹ rí pé tá bá wo kẹ́límẹ́tù Israel àwọn èèyàn ń pè Israel ní Yakub wọ́n ń pè Yakub ní Israel látara páwọn Yẹhudi gbèrò núkalẹ̀ wípé Israel o òun náà ni Yakub o láti fi dá ara wọn lọ́lá pé àwọn làwọn dáa jù lẹ́dà pláàni Yẹhudi nù àmọ́ tí mo fẹ́ kákọ́jọ́ mọ̀ ní pé zamani Israel ó yàtọ̀ sí tànábì Yakub lẹ́yìn 1000 years lẹ́yìn 1000 years tá a ti rí Israel tó kọjá lọ látorí Yakub zamani wọn ò papọ̀ Israel òun wà nígbésí ayé ànábì Nuh ó pẹ̀lú àwọn tí wọ́n bá ànábì Nuh àlò ayé kèésì ṣànábì Ọlọ́run ò pé lánàbì ó kàn jẹ́ bàbá fáwọn ànábì ni Israel lo ayé pẹ̀lú ànábì wa Nuh alayhi salam lẹ́yìn ẹgbẹ̀rún ọdún kan tí Israel ò sí láyé mọ́ lànábì Ibrahim tó dé pẹ̀lú àwọn generation tiẹ̀ báwo ló ṣe wá já sí pé àwọn àfọwọ́ máa sọ fún wa pé Israel ní Yakub ní Israel tó sì já sí pé àsìkò táwọn méjèèjì tí wọ́n jọ lò wọn àjọra wọn eléyìí àjọ mú jáde nínú alukur'an torí pé lẹ́ni àwọn àfáà sọ pé ẹnìkan ní Yakubu ẹnìkan ní Israel ọ̀rọ̀ nù ìrònú àwọn Yehudi àti Nasara tí wọ́n fẹ́ gbé sínú làákàyè wa láti gba alukur'an lọ́wọ́ wa ẹ jẹ́ kájọ ká alukur'an kákọ̀ wò pé ta là ń pè ní Israel àwọn kan ní pé Israel kìí ṣànẹ́bí Ọlọ́run ẹ̀dá kan ni nínú àwọn ẹ̀dá Ọlọ́run tóun náà pàtàkì tó bá nẹ́bí Nuh alayhi salam tó bá lò gbà jẹ́ àjọ lọ sínú alukur'an Ọlọ́run dárúkọ kẹlímẹ́tù Israel níbi ọ̀nà mẹ́ta ní alukur'an tá a bá ń sọ Bani Israel gbogbo ìsìlẹ̀tù wa mẹ́ almost 43 sí 44 lọ́rọ̀ mention ẹ̀ àbí tó fi sọ Israel lóhun nìkan kò ju mẹ́ta lọ tá a bá lọ sínú alukur'an nínú Ali Imran aya 93 ibi tọ́lọ́run ti dárúkọ Israel lóhun nìkan ó ní kullu ta'ami kana hillan li Bani Israel gbogbo ìran oúnjẹ láyé hillan li Bani Israel náà ló lẹ́tọ̀ọ́ fáwọn ọmọ Bani Israel láti máa jẹ fáwọn àrọmọdọ́mọ Bani Israel illa harrama Israelu ala nafsi àyàfẹ́ tí bàbá àwọn ìpínlẹ̀ tó ṣe léèwọ̀ fún rẹ̀ nìkan òun ló ṣe yẹn léèwọ̀ fún rẹ̀ àkọ́kọ́ ni pé àwọn ànábì Ọlọ́run wọn kì í ṣe nǹkan léèwọ̀ fúnra wọn tọ́lọ́run ò bá ṣe léèwọ̀ fún wọn ìdí nìyẹn àṣírí ibì kan tálùkùránì ti sọ fún wa pé ànábì Yakubu o àwọn nǹkan kan bẹ ó ṣe léèwọ̀ fún rẹ̀ torí pé Yakubu èé ṣe Israel náà èé ṣe Yakub ìrònú àwọn Yahudi ni kọ́lọ̀n dákun kó ṣíjú àánú wa ó ní illa ma harrama Israelu ala nafsihi àyàfẹ́ tí Israel ṣe léèwọ̀ fún rẹ̀ ìbéèrè wá ni pé ta ni Israel ìbéèrè ganu ni ìjẹ́ Israel ní Yakub ìjẹ́ Yakub ní Israel rárá Yakub kọ́ ni Israel kọ́ ni Yakub intafima tá bá lọ sínú suratul Isra ó dàbí Quran 17 ní ó jẹ́ verse 2 to 4 àárí àlàyé pé ta là ń pè ní Israel ń bẹ
látọ̀nù Ọlọ́run. Al-Qur'ani sọ fún wa yìí pé wa atayna Musa al-kitaba, àwa Ọlọ́run a fún ànábì Musa ní tírà, hudan li bani Isra'ila, kó máa jẹ́ ìtọ́sọ́nà fún àwọn àrọ́mọdọ́mọ Israel. Alla tattakhidhu min duni waqila, wípé kí wọ́n sì máa mú nǹkan mi lólùsìn yàtọ̀ sẹ́mi Ọlọ́run, kán máa mú nǹkan mi lólùbádúró yàtọ̀ sẹ́mi Ọlọ́run. Èyí àwọn àrọ́mọdọ́mọ Israel. Ọlọ́run wá fẹ́ júwe Israel yẹn, ó ní zurriyatan, àwọn Bani Israel àtàwọn ń wí o, wọ́n jẹ́ àrọ́mọdọ́mọ fẹ́nìkan amalna ma'a Nuhin, tóun náà pẹ̀lú àwọn tí wọ́n wọkọ̀ pẹ̀lú ànábì wa Nuh. Israel ó pẹ̀lú àwọn tí wọ́n wọkọ̀ pẹ̀lú ànábì wa Nuhu. Al-Qur'ani ló wí bẹ́ẹ̀, kìí sáwà tún fúnra ẹ gbọ́. Atayna Musa al-kitaba, àwa Ọlọ́run fún ànábì Musa ní ìwé, hudan li bani Israel, kó máa jẹ́ ìmọ̀nà tí ó máa gáìdì wọn, tí ó máa tọ́ wọn. Àwọn àwọn li bani Israel fáwọn àrọ́mọdọ́mọ, bígbà tá bá ní Bani Adam, àwọn àrọ́mọdọ́mọ Adam, Bani Israel àwọn àrọ́mọdọ́mọ Bani Israel. Ó ní alla tattakhidhu min duni waqila, wípé nítorí kí wọ́n bá mú nǹkan mi ní tí wọ́n máa sìn yàtọ̀ sí mi Ọlọ́run, tàbí tí wọ́n máa faraki. Ọlọ́run wá fẹ́ júwe Israel ni, ó ní zurriyatan, àwọn àrọ́mọdọ́mọ tá ń sọ yìí o, wọ́n jẹ́ àrọ́mọdọ́mọ fẹ́nìkan tó já sí pé hamalna ma'a Nuhin, ó pẹ̀lú àwọn tá a mú sínú ọkọ̀ pẹ̀lú ànábì wa Nuh. Israel wọkọ̀ pẹ̀lú ànábì Nuha. Yakubu ò tí ì dáyé, torí pé ànábì wa Ibrahim alayhi salam òun ló bí Ismail, òun ló bí Ishaq ló ṣẹ̀ṣẹ̀ wá bí Yakub. So ọ̀nà wọn jìnnà síra, ọ̀nà jìnnà síra gan. Distance tí ń bẹ láàrin Yakubu àti Israel 1000 years, ẹgbẹ̀rún ọdún kan gbáko ni. Torí pé Israel yìí òun pẹ̀lú àwọn tí wọ́n wọkọ̀ pẹ̀lú ànábì wa Nuh. Báwọn àfáà wa onímọ̀, àwọn mufassirun, àwọn ulamahu al-athar, àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà nínú mímọ̀, wọ́n kọ kalẹ̀ pé Yakubu huwa Israel, látara wípé wọ́n gbọ́ lọ́dọ̀ àwọn Yahudi àtàwọn Nasara. Àmọ́ Israel yìí ó jẹ́ kan nínú àwọn tí wọ́n gba ànábì wa Nuhu gbọ́, tí wọ́n sì wọkọ̀ pẹ̀lú ànábì wa Nuhu alayhi salam. Al-Qur'ani fi ń sọ fún wa pé dhurriyatan, àwọn àrọ́mọdọ́mọ tá a pè ní Bani Israel yìí o, wọ́n jẹ́ àrọ́mọdọ́mọ mẹ́ni amalna ma'a Nuhin, fẹ́nìkan tó já sí pé òun náà wọkọ̀ pẹ̀lú ànábì wa Nuh. Innahu kana abdan shakura, torí pé ànábì wa Nuhu tá ń sọ yìí o, ẹrú Ọlọ́run kan ni tó mọ oore tó sì máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Náà ẹjẹ́ á tún wá wo Al-Qur'an. Ìjà ara wọn ìran mi ba'dul umam ma'a Nuh, àwọn ìran mi ń bẹ pẹ̀lú ànábì wa Nuh nínú ọkọ̀. Torí pé àwọn ẹlòmíì lè máa lérò yìí pé ṣé wọ́n yìí wá ṣàrọ́mọdọ́mọ Ádámù ni, àrọ́mọdọ́mọ Ádámù ni. Kódà nínú agboolé èèyàn kan, lápẹẹrẹ agboolé bàbá tiwa nísìn, àwọn agboolé tiwa nísìn, alágboolé kan tó ń jẹ́ Balógun. Balógun yẹn ló dá gbogbo wa pọ̀. Lábẹ́ Balógun àwa ń rí agboolé Adébánjọ, lábẹ́ Balógun à ń rí agboolé Àjàyí, lábẹ́ Balógun a tún rí agboolé míì tó sì já sí pé ìpínlẹ̀ gbogbo wọn Àjàyí kan yẹn náà ni. Àmọ́ oníkálùkù ti ń ya ẹ̀ka, wọ́n ti ń níbi, wọ́n ti ń níran. Èyí wọn máa rí bẹ́ẹ̀, àmọ́ ìpínlẹ̀ gbogbo wa. Torí pé ẹnìkan sọ, àwọn ará wọn mi tí wọ́n sọ pé Ọlọ́run sọ pé Jibirilu àti Mikael, a ti mọ̀ pé màláìkà ni wọ́n tẹ́lẹ̀. Àmọ́ Jibirilu àti Mikael yẹn náà àwọn nìkọ́kọ́ ní ń jẹ́ bẹ́ẹ̀. Gbogbo ìran màláìkà tó bá ń ṣiṣẹ́ ẹrú Jibirilu yẹn náà ní ń jẹ́ Jibril. Gbogbo ìran màláìkà tí ń bá ń ṣiṣẹ́ Mikael ní ń jẹ́ Mikael. Kìí ṣàwọn nìkan ló ń jẹ́ bẹ́ẹ̀. Àmọ́ Jibirilu yẹn ẹni àmọ́mọ́ òun náà lẹ́nu tó jó lórí gbogbo wọn ni. Mikael náà láwọn Mikailat, ó láwọn Mikael táwọn náà jọ wà, ó láwọn Jibrailat táwọn náà jẹ́ pé ìran Jibirilu làwọn náà táwọn náà ń ṣiṣẹ́ Jibril. So Ọlọ́run kò ṣíjú àánú wa. Náà tá a bá tún wá lọ sínú Al-Qur'an, ẹ rí i pé àwọn èèyàn bá Nábì wa Nuhu wọkọ̀ láwọn tí wọ́n jẹ́ àwọn ìran oríṣiríṣi.
tá bá lọ sínú suratu Hud Quran 11 verse 48 ó ti kọ́kọ́ yé wa ní ìsìn alhamdulillah pé Isra'ilu ó ti wáyé síwájú ànábì wa Yaqub ẹgbẹ̀rún ọdún kan ni Al-Qur'ani sì ní sọ̀rọ̀ yìí so ó ní kila ya Nuh àwọn tí wọ́n bá ànábì Nuh àwọkọ̀ nínú àwọn ìran mi ń bẹ ó ní kila ya Nuh a sọ wípé wọ́n sọ pé ìrẹ Nuh ihbiti bisalamin minna ó yá sọ̀kalẹ̀ nínú ọkọ̀ pẹ̀lú àlàáfíà látọ̀dọ̀ àwọn Ọlọ́run wa barakatin alayka àti ìbùkún kó máa jẹ́ tiẹ̀ wa ala umamin àti fáwọn ìran wa ala umamin mimman ma'aka àti fáwọn ìran oríṣiríṣi tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ ìyẹn fi hàn pé àwọn míì àwọn nation èèyàn ń bẹ ń bẹ nation ẹranko ń bẹ ń bẹ nation oríṣi mimman ma'ak wa umamun Al-Qur'ani àwọn kan náà tún wá ó nínú àwọn ìjọ tá a sọ yìí o sanumati'uhum a máa fún wọn ní gbádùn thumma yamassuhum minna adhabun lẹ́yìn náà a tún padà fìyà jẹ wọn ìran Isra'ilu ni o nínú ọkọ̀ ànábì wa Nuh tún gbọ́ àyà ẹ̀ qila Allah sọ pé ya Nuh ìrẹ Nuh ihbiti bisalamin minna bọ́ọ̀lẹ̀ pẹ̀lú àlàáfíà látọ̀dọ̀ àwọn Ọlọ́run wa barakatin alayk ìbùkún Ọlọ́run kó sì máa bá ọ wa ala umamin mimman ma'aka àti fáwọn ìran míì àwọn èèyàn àwọn ìran tí ń bẹ pẹ̀lú ẹ Al-Qur'ani wá dá àwọn ìran kan sí níjọ́ náà ó ní wa umamun tó ń jẹ́ ìran Banu Israel àwọn eléyìí sanumati'uhum a máa fún wọn ní ìgbádùn lórílẹ̀ ayé thumma yamassuhum minna adhabun alim lẹ́yìn yẹn ìyà ó tún wá padà jẹ wọn ẹ dákun kí ló ṣẹlẹ̀ sí Banu Israel lọ́dọ̀ Fir'aun wọ́n gbádùn ayé wọ́n sì tún jẹ ìyà kódà ìyà wọn ò tí ì tán dọ̀la tálíkì àmọ́ òfìdé Al-Qur'ani ń sọ bẹ́ẹ̀ léyìí tó ń túmọ̀ sí pé Isra'ilu yẹn arákùnrin kan ní rajulun salih amana ma'a Nuh tó gba ànábì wa Nuhu gbọ́ tóun náà sì pẹ̀lẹ́ ni tó wọkọ̀ pẹ̀lú ànábì wa Nuhu ẹ dákun ó sì wá fẹ́ jẹ́ Yakub àmọ́ nítorí pé àwọn àfáà ti sọ bẹ́ẹ̀ àwọn Yehudi ti sọ bẹ́ẹ̀ Nasara ti sọ bẹ́ẹ̀ àwọn àfáà wá sì ti gbà wọlé àfi káwa náà gbà dogmatically àní Ọlọ́run ò ní parí ìmọ̀ sí sàmẹ́ nìkan yóò máa ṣílẹ̀kùn mímọ̀ tá yóò fi parẹ́ ni Ọlọ́run ó sì máa fún ẹni ó bá hùn ẹni ó bá fẹ́ ni kó gbọ́ ẹni ó bá sì fẹ́ ni kó gbà aláwọn Yehudi sẹ́ Ọlọ́run ọba ń sọ wọn pé umamun àwọn ìran kan ń bẹ o sanumati'uhum á fún wọn ní ìgbádùn á jọ gbádùn ayé thumma yamassuhum minna adhabun alim àmọ́ ìyà ó tún padà jẹ wọn látòrí ọwọ́ àwa náà mọ̀ ní tí Fíráò náà fojú àwọn Banu Israila rí wọ́n ti gbádùn ayé rí wọ́n tọ́ ayé ìdùnnú wọ́n tọ́ ìdẹ̀ra wò rí Olúwa Ọlọ́run dákun kó ṣíjú àánú wa náà Ọlọ́run tó wá sọ fún Ànábì Muhammad sallam nínú àyà 49 nínú surat Hud yẹn ó ní tilka min anba'il ghaibi nuhi ilayka eléyìí jẹ́ nínú àwọn ìròyìn tó pamọ́ àwọn ọ̀rọ̀ tó pamọ́ nuhi ilayka táwọn Ọlọ́run fi mọ̀ wá Ànábì yẹn ni pé a fi ránṣẹ́ sí ọ ma kunta ta'lamuha ant wala qawmuka ìrẹ́ Ànábì ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wala qawmuka àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ náà ò sì mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ min qabl ṣáájú min qabl hada ṣáájú eléyìí mọ̀ surat Hud yẹn náà ló wà o àní tó ń jẹ́ kó yé wa ni pé Isra'ilun rajulun salihun amana ma'a Nuh Isra'ilu járakùnrin kan ó jẹ́ èèyàn rẹ̀ kìí ṣànábì Ọlọ́run ó gba ànábì wa Nuhu gbọ́ òun ló sì jẹ́ bàbá fáwọn Bani Israel in tá fi mọ̀ pé àwọn èèyàn bá Nuhu wọkọ̀ tá bá ka suratu Safat a rí pé Ọlọ́run ní waja'alna dhurriyyatahu humul baqin àṣekú já sí pé àwọn àrọ́mọdọ́mọ Nuhu yẹn náà àwọn náà ni wọ́n ṣẹ́kù léyìí tó ń túmọ̀ sí pé Isra'ilu yẹn náà lára àwọn ọmọ ànábì Nuhu ni táwọn náà ti ní ẹbí tí wọ́n ti ń dá ọkọ̀ jẹ́ lọ́tọ̀ táwọn náà ti làmìláka Israel òun náà jẹ́ nínú àrọ́mọdọ́mọ ànábì Nuhu kìí sọmọ bíbí direct àmọ́ Ọlọ́run ti fóun náà ló kọ́ ó sì jẹ́ èèyàn rẹ̀ ló fi já sí pé Al-Qur'ani ja'alna dhurriyyatahu humul baqin àṣìṣe pé àwọn àrọ́mọdọ́mọ Nuhu àwọn náà ni wọ́n ṣẹ́kù lẹ́yìn tí wọ́n wà nínú ọkọ̀ tá bá tún wò suratu Safat ní àyà 77 àbá ńbẹ̀
so bákan náà tá bá ka suratu Shu'ara aya 119 a rí pé fa anjaynahu wa man ma'ahu àwa Ọlọ́run la Nuha àtàwọn tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ lára àwọn tí wọ́n wà pẹ̀lú ẹni Israel tọ́lọ́run sọ fún wa ní suratul Isra aya ẹlẹ́ẹ̀kejì ipe udan li bani Israel dhurriyatan man amalna ma'a Nuhin wọ́n járọ ọmọdọ́mọ fẹ́nìkan nínú àwọn tó wọkọ̀ pẹ̀lú Ànábì wa Nuha ẹ dákun ẹ já bira wa léèrè kayfa yumkinu an yakuna Israel wa Yaqub Israel ṣe wá fẹ́ jẹ́ Yaqub tí Yaqub fẹ́ jẹ́ Israel hada kadhibun wa iftira eléyìí ìrònú lásán asatiru al-awwalin àwọn mythology àwọn tí wọ́n kọjá nínú àwọn Yahudi tí wọ́n gbé láwa mùsùlùmí lọ́wọ́ láti fi gba al-Qur'an kó lọ́wọ́ wa kọ́lọ́n kó ṣíjú àánú wa bákan náà tá bá tún ka suratul mu'minun aya 28 Ọlọ́run sọ fún Ànábì wa Nuhu alayhi salam pé fa idha stawaita anta wa man ma'aka nígbà tó bá gúnlẹ̀ tán ìrẹ àtẹni tí ń bẹ pẹ̀lú rẹ tàbí ìrẹ àtàwọn tí ń bẹ pẹ̀lú rẹ fil fulki nínú ọkọ̀ lára àwọn tí wọ́n wà pẹ̀lú nínú ọkọ̀ òun náà ní kíni o Israel faqul alhamdulillah alladhi najjana min alqawmi adh-dhalimin kó sọ wípé adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó là wá tó jẹ́ ayege tó dáàbò bò wá kó lọ́wọ́ àwọn alábòsí Mu'minuna nìyẹn aya 28 tá bá lọ sínú suratul A'raf aya 64 a rí pé àwọn èèyàn wà pẹ̀lú Ànábì Nuh lára àwọn tí wọ́n wà pẹ̀lú ẹni Israel tá bá ka suratul Ankabut aya 15 Ọlọ́run ní fa anjaynahu wa ashabas safina la Ànábì Nuhu Allah àtàwọn tí wọ́n jọ wọkọ̀ lára àwọn tí wọ́n bá Nuhu wọkọ̀ àwọn náà ní kíni o òun ní Israel jẹ́ ká wá padà sọ́dọ̀ Yakub lẹ́yìn ẹgbẹ̀rún ọdún kan tí Israel ti lọ láàrin Israel sí Ànábì Ibrahim tá bá ka suratu Maryam aya 49 Ọlọ́run ní falamma i'tazalahum wa ma ya'buduna min dunillah léyìí tá Ànábì Ibrahim alayhi salam tó pa àwọn ẹlẹ́bọtì àtàwọn tí wọ́n ń sìn tí èṣù Ọlọ́run wa abina lahu Ishaqa làwọn Ọlọ́run wá fi Ishaqu ta lọ́rẹ wa Yaquba àti Yaqub kullan ja'alna nabiyyan àwọn méjèèjì la ṣe lánàbì Israel yìí ṣe ànábì Ọlọ́run Yaqubu ànábì Ọlọ́run ni Ishaqu ànábì Ọlọ́run ni Ibrahim ló bí Ishaq lẹ́yìn tí Nuh ti lọ ẹgbẹ̀rún ọdún kan interval distance of 1000 years ló wà láàrin Israel sí ànábì Ibrahim àwọn èèyàn dẹ̀ ń sọ pé Israel ni eléyìí kò sí láì fi khata'un so kò sẹ́nìkan tó kọjá àṣìṣe àwọn Yehudi ni wọ́n fẹ́ gba Kùránì lọ́wọ́ mùsùlùmí tí wọ́n sì fẹ́ gbèrò nù wálé wọn lọ́wọ́ Ọlọ́run ní wa abina lahu Ishaqa àfi Ishaqu ta Ibrahim lọ́rẹ gẹ́gẹ́ bí ọmọ wa Yaqub àti Yaqub torí pé Ishaqu yẹn ló ṣe kí ni òun ló bí Yaqub ó ní kullan ja'alna nabiyyan àwọn méjèèjì yẹn náà àṣewọ́n lánàbí Ọlọ́run Israel yìí ṣànàbí lẹ́ẹ̀fi lè rí ń bì kankan kọ́lọ́n dákọ̀ ẹ̀pá nẹ́bí ni so nam Al-Qur'an ṣẹ̀ṣẹ̀ wá 49 yẹn o tàbá wá tẹ̀síwájú nínú 50 Ọlọ́run wá ní nínú 49 yẹn ó ní ulaik àwọn tàǹwì alladhina an'ama Allahu alayhim àwọn náà làwọn tọ́lọ́run bá parí ìdẹ̀rẹ̀ sínú ìgbésí ayé wọn minan nabiyyin ó ti ń sọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run bọ̀ nínú suratu Maryam ó ti kà wọ́n pọ̀ kìí ṣe pé ó ń sọ̀rọ̀ ìran kan ó sọ̀rọ̀ ànábì wa ó sọ̀rọ̀ ìyá wa Maryam ó sọ̀rọ̀ Zakariya ó sọ̀rọ̀ Isa ó sọ̀rọ̀ Musa ó sọ̀rọ̀ Ibrahim ó sọ̀rọ̀ Nuh ó wá ka gbogbo wọn kalẹ̀ ó ní ulaik nínú suratu Maryam ni ó láwọn táwí yóò alladhi an'ama Allahu alayhim minan nabiyyin àwọn náà làwọn tọ́lọ́run bá parí ìdẹ̀ra rẹ̀ sínú ìgbésí ayé wọn minan nabiyyin nínú àwọn ànábì Ọlọ́run ó wá ní min dhurriyyati Adam nínú lára àwọn àrọmọdọ́mọ Ádámà àwọn tí wọ́n já ànábì Ọlọ́run nínú wọn lákàkálẹ̀ yìí wa mimman amalna ma'a Nuh àtàwọn tí wọ́n bá ànábì Nuh wọkọ̀ so wa mimman adayna wajtabayna wa min dhurriyyati Ibrahim àti nínú àwọn àrọmọdọ́mọ Ibrahim àwọn tí wọ́n já ànábì nínú wọn lákàrúkọ wọn yóò wa min dhurriyyati Israel àtàwọn tí wọ́n já ànábì Ọlọ́run nínú àwọn àrọmọdọ́mọ Israel lákàálẹ̀ yóò wa mimman adayna àtàwọn tá a tún fi mọ̀nà nínú wọn wajtabayna táwọn Ọlọ́run tún ṣà wọn lẹ́ṣà
nínú alukur'an ìwé tó gbọgbọ́n ni àwọn ẹlẹ́mọ̀ gbà ó ń fi ronú rẹ̀ tú alukur'an ni kìí ṣe pé mo ń fi ronú mi tú mo ń tú alukur'an bólúwa ọba aláàánú ọba alárànṣe bó ti gbé nǹkan rẹ̀ kalẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ wo àwọn tọ́lọ́wọ́n bá ti kà nínú suratu Maryam yẹn tọ́lọ́wọ́n bọ̀rọ̀ wọn bọ̀. Ọlọ́wọ́n bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ látòrí ànábì wa Zakariya, ó sọ̀rọ̀ ànábì Yahya, ó kú òǹbẹ̀, ó sọ̀rọ̀ ìyá wa Maryam, ó kú òǹbẹ̀, ó sọ̀rọ̀ ànábì Isa, ó sọ bí wọ́n ti bí, ó ń sọ nípa àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti wá sáyé, ó ń sọ ìgbésí ayé wọn, ó kú òǹbẹ̀, ó tún bẹ́ sínú ọ̀rọ̀ míì, ó sọ̀rọ̀ ànábì wa Ibrahim, ó sọ tànábì wa Ishaq, ó sọ tànábì Yakub, ó sọ tànábì Musa, ó ń sọ̀rọ̀ àwọn tí wọ́n já ànábì Ọlọ́run, ó sọ̀rọ̀ ànábì Idris, bẹ́ẹ̀ náà ló tún sọ̀rọ̀ àwọn ànábì míì bẹ́ẹ̀ nígbà ó wá bá a débi ó wá ní nínú aya 58 ó wá ní ulaika àwọn tá a kà nínú àwọn ànábì Ọlọ́run yìí, àwọn ànábì Ọlọ́run tá a dárúkọ yìí, Israel fúnra ẹ̀ kì í ṣànábì Ọlọ́run ní àwọn tá a kà yìí nínú àwọn ànábì Ọlọ́run ọba yìí o á ní amallahu alayhim àwọn tọ́lọ́run ọba parí ìdẹ̀rẹ̀ sínú ayé wọn minan nabiyyin láwọn tí wọ́n já ànábì Ọlọ́run min dhurriyyati Adam nínú àwọn àrọ́mọdọ́mọ Ádámà wà mimman amalna ma'a Nuhin àtàwọn tí wọ́n já sí pé nínú àwọn àrọ́mọdọ́mọ àwọn tá a gbé wọnú ọkọ̀ pẹ̀lú ànábì Nuha. Ẹ wá máa gbọ́ nínú àrọ́mọdọ́mọ àwọn tí wọ́n bá ànábì Nuha wọkọ̀ wà min dhurriyyati Ibrahim àti àwọn tí wọ́n já ànábì Ọlọ́run nínú àrọ́mọdọ́mọ àwọn ànábì Ibrahim wà Israel àtàwọn tí wọ́n jẹ́ ànábì Ọlọ́run nínú àwọn àrọ́mọdọ́mọ Israel tó bá ànábì Nuha wọkọ̀. Ọlọ́run ní wà mimman adayna àti nínú àwọn tí wọ́n já sí pé àwa la mọ̀ọ́mọ̀ fi wọ́n mọ̀nà washtabayna tá a tún ṣà wọ́n lẹ́ṣà idha tutila alayhim ayatur rahman tí wọ́n pé tí wọ́n bá ka ìròyìn Ọlọ́run àtàwọn òye Ọlọ́run àwáwí Ọlọ́run kharru sujjadan wọ́n wólẹ̀ pẹ̀lú foríkalẹ̀ wa buqiyan wọ́n máa sunkún. Israel èé ṣe Yakub èé ṣe Israel. Alhamdulillah Yakub ti wáyé lásìkò ànábì wa Nuh ó pẹ̀lú àwọn tí wọ́n gba Nuh gbọ́ Al-Qur'an náà sì júwe ẹ̀ so qad ja'a al-haqqu faman sha'a falyu'min òdodo rẹ̀ o ẹni bá fẹ́ kó gbà ẹni bá sì fẹ́ kó kọ̀ àmọ́ Al-Qur'an ní jóyè wáyé pé wa man lam yahkum bima anzalallahu fa ulaika humul kafirun ẹni tí ò bá ti lè nígbàgbọ́ láti fi Qur'an dájọ́ oníkèfèrí káfìrí ni. Níbomi ó ní fasikun olóbìlẹ̀ jẹ́ ni, níbomi ó ní zalimun ó lálábòsí ni. Tọ́lọ̀ bá wá ń ròyìn wa pẹ̀lú ròyìn mẹ́ta tí ò dá tọ́kàn wa sí ń balẹ̀ lórí pé ká máa sọ pé sunna ó yẹ ká bira wa léèrè. Àwọn èèyàn ń béèrè yìí pé ṣé Qur'an nìkan Ọlọ́run fi ń dájọ́ ni? Ẹ dákun lẹ́yìn al-Qur'an ìwé wo ló wà lójú ayé àná Muhammad? ṣe àná Muhammad ló Sahihul Bukhari? ṣé ànábì ló Sahihu Muslim? ànábì gbọ́n tí ń jẹ́ Sahihul Bukhari sétírí? ṣó gbọ́ Sahihu Muslim rí? ṣó gbọ́ Ibn Majah rí? ṣó gbọ́ Tirmidhi rí? ànábì ò gbọ́ Nasa'i rí. Qur'an nìkan lóòótọ́ a máa wo ọ̀rọ̀ tó bá níbàámu pẹ̀lú al-Qur'an falhamdulillah tí ò bá ti mú wá tí ò bá ti bá mu kò ní í ṣe pẹ̀lú Ọlọ́run kò ní í ṣe pẹ̀lú ànábì tó Ọlọ́run kí ànábì nílọ ni pé law taqawwala alayna ba'd al-aqawil tí wọn náà bá lọ fẹ́ lọ máa sọ àwọn ọ̀rọ̀ kan yàtọ̀ sí tiwa yìí la akhadna minhu bil yamin a fọwọ́ yàgbá ọmọ o tọ́lá àwọn èèyàn fẹ́ ká ànábì tiẹ̀ sọ nǹkan mi ọ̀ ní rárá in attabi'u illa ma yuha ilayya. Ọlọ́run ní ká ànábì kírun ó ń kí bí wọ́n ti ń kí kó tó dáyé, ó ní kó máa gbà rẹ̀ ó ń gbà bí wọ́n ti ń gbà kó tó dáyé, ó ní ó máa ṣàlùwàlá wọ́n ń ṣe bí wọ́n ti ń ṣe kó tó dáyé. Ọlọ́run fúnra ní shara'a lakum mina ad-dini ma wassa bihi Nuh. In tá a ṣe lófin fún wa ànábì lẹ́sìn náà ní in tá a ṣe fún Nuha. Gbogbo ohun tó ń ṣe yẹn ni Nuha ti ṣe rí, ni Ibrahim ti ṣe, ni gbogbo wọn ti ṣe, kò ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ tuntun. Àdánwò ni pé khalafa min ba'dihim khalfun adaa'u salat. Àwọn kan ni wọ́n dé lẹ́yìn àwọn yìí ni wọ́n fi nǹkan yẹn láre a fi wá ànábì jí padà sáyé ni. Allahumma salli wa sallim wa bariki ala Muhammadin wa ala alihi wa ashabihi wa sallim. Adẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a rí pé pẹ̀lú wọn bá tá a ṣàlàyé yìí náà ó ti jọ yé wa wípé ànábì wa Yakubu yé ṣe Israel. Israel kana rajulan salihan amana ma'a Nuh fi ayatihi وحمل معه السفينة
ó gbà fún ànábì Nuhu lójú ayé rẹ̀ ó sì pẹ̀lú àwọn tí wọ́n wọnú ọkọ̀ ó sì pẹ̀lú àwọn tí wọ́n gúnlẹ̀ láyọ̀ àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ní ń jẹ́ Bani Israel. Ọlọ́run dákun ṣíjú àánú wa kó ràn wá lọ. Eléyìí náà àwa náà ní ká tún fi kún kó máa jẹ́ bí àlàyé. Ẹ jẹ́ á padà sí di Al-Qur'an, ẹ jẹ́ á padà sí di Al-Qur'an, ẹ jẹ́ á padà sí di Al-Qur'an. Ìwé kan tí ó máa jẹ́ ìṣìpẹ̀ fún mùsùlùmí lọ́jọ́ Al-Qur'an lọ́jọ́ Al-Qiyamah náà ni. Gbogbo ohun tó bá wá bá Qur'an ni mú fa ahlan wa sahlan. Gbogbo ohun tí ó bá ti bá mú àwọn àfáà wa iná dẹ̀ sọ fún wa bẹ́ẹ̀ o. Wọ́n ní tá a bá sọ̀rọ̀ kan tó bá yapa Qur'an ẹ bá wa sọnù, ẹ bá wa sọnù. Qur'an ni ìwé mùsùlùmí, òun náà sì ní ayé òrí mú wọ́n rí díẹ̀ dídí dọ̀la. Ọlọ́run dẹ̀ ń sọ fún wa pé nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun. Àwa la sọ nǹkan wa kalẹ̀, àwa náà la sì mójútó. Ọlọ́run sì mójútó nǹkan, Ọlọ́run mójútó nǹkan. Ọlọ́run dákun wá síjú mójútó àwa náà o. Gbogbo wa tá a jọ wà lórí ètò Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. Ẹ rí i pé àwọn eléyìí náà akànnì ká máa fi ṣe palẹ̀mọ́ díẹ̀díẹ̀. Bára yẹn bá ṣe ń wá díẹ̀díẹ̀ ká máa fi ṣe palẹ̀mọ́. Olúwa Ọlọ́run dákun síjú àánú wa. Ó ti yé wa pé Israel yẹ ṣe Yakubu yẹ ṣe Israel. Bí a bá fẹ́ tẹ̀lé Al-Qur'an kó tẹ̀lé Qur'an. Bí a bá fẹ́ tẹ̀lé àwọn Bombas tó fẹ́ tẹ̀lé àwọn Ibn Uthaymin tó fẹ́ tẹ̀lé àwọn àfáwà Tabari tó fẹ́ tẹ̀lé àwọn àfáwà Ibn Kathir tàbó fẹ́ tẹ̀lé àwọn àfáwà Baydawi tàbó fẹ́ tẹ̀lé àwọn àfáwà An-Nasafi tàbó fẹ́ tẹ̀lé àwọn àfáwà Al-Alusi bóyá ó fẹ́ tẹ̀lé àwọn àfáà bẹ́ẹ̀ nínú tafsiri wọn pé ń báyìí ni wọ́n wí tafsiri Sa'di ń báyìí ló sọ la ilaha illallah ń táwọn àfáà yẹn gbà lérò nìyẹn. Qad ja'a al-haqqu faman sha'a falyu'min. Òdodo rèé fẹ́ni tó bá fẹ́ gbọ́ kó gbọ́. Olúwa Ọlọ́run dákun jọ pín gbogbo wa léèrè kó ṣíjú àánú wa. A ṣàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tá a jọ wà lórí ètò. Olúwa Ọlọ́run dákun má fi yín lẹ̀. Laqad ja'akum ìlàáfì kan fún bàbá wa Modul Markaz àlàáfíà tó péye tí ò múnira dání, ẹ̀mí gígùn tó dáa tó nara tán tí ò ní mú wàhálà dání. Ọlọ́run dákun bá wa ṣe fún wọn. Gbogbo ẹni bá wa ṣe Ọlọ́run bá wa jẹ́ orí bẹ́ẹ̀ fáwọn náà. Bismillahir Rahmanir Rahim. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ولا حول ولا قوة إلا بالله. بقوة لريت أشهدوا فوانا gbogbo wọn bàbá wa bàbá mi lóṣogbo bàbá mi lọ́yọ̀ọ́ Dr. Nasir kárí gbogbo wọn bàbá wa ọlọmọba wa ṣíjú àánú wọn ọmọ ìyá mi Sa'idu Kakawa Jamalu Abubakar ọlọmọba mi ṣe dáadáa fún mo ṣàdúà fún àfa wa Ali Oye ọlọmọba mi ṣe dáadáa fún yín. Bákan náà àfa mi Ọláyà Títílayọ̀ Àyọ̀ká Adémọ́lá Afis Akàngbé ọ̀rọ̀ yín ò ní dàrú. Ibrahim Dawud Oníyagi ọlọ́mọ jẹ́kọ́ ọ̀rọ̀ yín dàrú. Sa'adallah Lukman ọlọ́mọba mi ṣe dáadáa fún yín. Asisu Sa'id ọlọ́run níjó bàjẹ́. Afáwa Adéwálé Adébáyọ̀ ọlọ́njáwa jẹ́kọ́ ọ̀rọ̀ yín jáṣere. Adéjàre Abdulgani ọlọ́run dákun bá wa ọ̀rọ̀ yín lọ́rọ̀ lọ́la la ilaha illa. Afáwa Mashood Harun ọlọ́run dákun máa bá wa gbé yín ga kó ire yín sì máa pọ̀ sí. Afáwa Aláwọ̀ Abdulhakeem ọlọ́mọ jẹ́kọ́ ọ̀rọ̀ yín dàrú. Bello Bambas ọlọ́run dákun máa afáwa Frank ọlọ́run dákun bá wa ṣíjú àánú wòyìn. Jimmy Abiodun ọ̀rọ̀ yín ò ní dàrú. Bákan náà ni àfáwà Ismail Lawali ọlọ́run dákun bá mi ṣe dáadáa fún yín. Musa Banfre ọ̀rọ̀ yín ò ní dàrú lọ́la láìla. àfáwà Shitu Sadiq Abiola Gibson ọlọ́run bá mi ṣíjú àánú wòyìn. Babátúndé Ọpẹ́yọmí Arógundádé ọ̀rọ̀ yín ò ní dàrú. Adébáyọ̀ Àgòrò mo ṣàdúrà fẹ́yìn náà. Bàbá wa Al-Ma'ruf Ọlámilékan ọ̀rọ̀ ò ní dàrú lọ́la la ilaha illallah. Babátúndé Ọpẹ́yẹmí ọlọ́run bá ṣíjú àánú wòyìn lọ́la la ilaha illallah. Gbogbo wa tá a jọ wà lórí ètò àtàwọn tí ó tún máa padà wọlé tí wọ́n máa bá wa ṣe ètò yìí tí wọ́n ní máa wò àfáwà MT Abiodun bá mi ṣíjú àánú wòyìn lọ́la la ilaha illallah. Àfáwà Yusuf Adébọ̀wálé Nurudeen ọ̀rọ̀ yìí ò ní dàrú lọ́la la ilaha illallah. Adéwálé Success Abdul Awwal tó ọlọ́run dákun Success náà lọ́rọ̀ ọjọ́ máa já sí bí akila ilaha illallah. Owó fẹ́tì àmẹ́ni ríṣùwẹ̀ ẹ máa rí ìṣìṣẹ́ o ẹ ní wálẹ̀ o lọ́la la ilaha illallah. Abdulsalam Ọlájẹ́ntù ọlọ́run dákun má jẹ́ kọ́rọ̀ yín dàrú. Olú ọmọ olówó yọ ọlọ́run dákun jẹ́ kí wọn náà máa rí owó fi ṣayé káwa náà máa rówó fi ṣayé má gbà ó lọ. Síkírù Ọlájídé Balógun ṣe dáadáa fún yín o. Àkàngbé Abdulhafiz Adémọ́lá Prince Adémọ́lá Ibrahim ọlọ́run níjó bàjẹ́ fẹ́yìn náà. Anat ọlọ́run dákun bá mi ṣíjú àánú má jẹ́ kó dùn mí. Olúwatósìn ọlọ́run dákun má kú ònú ayé ọlọ́run má kú. Àfáwà Ọládégàn Samad Adéníyì àwọn rìsálà nu ọlọ́mọba ṣíjú àánú wòyìn lọ́la la ilaha illallah. Mustapha Ajídé ọlọ́mọba mi ṣíjú àánú wòyìn bá wa ṣe dá. Àfáwà Labaika
alabadi Christ wọ́n wà nínú ìrìn àjò báyìí ọlọ́run bá wa mú wọn dé láyọ̀ àtàláfíà wá bá wa fún wọn ní ìṣẹ́gun kó bá wa gbé wọn ga má jẹ́ kí ọ̀tá rídìí wọn má sì fi ẹ̀rín wọn tó sàrẹ́nu bí akila ilaha illallah inna a'tayna bismillahir rahmanir rahim inna a'taynaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. gbogbo àwọn tá a wá rántí dárúkọ àtàwọn tá a rántí dárúkọ olúwọlọ́run dákún mẹ́yìn o àfa wa ọlọ́mọ ogbó wa o ó mọ̀lé wa ó mọ̀nà wa ó sì máa ń tà ń fẹ́ ẹlòmíì owó ní ń fẹ́ ọlọ́mọba wa fún ẹlòmíì ń fẹ́ ọmọ ọlọ́mọba wa fún ẹlòmíì àlàáfíà ọlọ́mọba wa fún ẹlòmíì àgbéga ọlọ́mọba wa fún ẹlòmíì ń wáwé gbélé ńlú òyìnbó ọlọ́mọba wa fún ẹlòmíì ń wọ́nà àti lọ ọlọ́mọba wa fún ẹlòmíì ìṣeré yìí ó wà nínú wàhálà kan tí ń ronú ni ọlọ́mọba wa dùn nínú kó bá wa sọ́dí rọrùn lọ́la la ilaha illallah. àwọn tí wọ́n ti wá bímọ nínú wa má fi ọmọ wa má fi pa wá lẹ́kùn o àwa tá à ń wojú ọlọ́run dákun ti dá wa lóhùn àfọwọ́ Allahu Ghalibu International ẹ máa borí ni òun ní borí yín lọ́la la ilaha illallah ọlọ́run dákun bá wa jó rí bẹ́ẹ̀ lọ́la agbára ọlọ́run àtijẹ́ kan rẹ̀ wọ́n lápò òun nìkan náà lánàá o kó bá wa jó rí bẹ́ẹ̀ o Markaz ọlọ́mọjọ padà sí ọlọ́run jó mọ́ lọ wájú sí ni àwa náà jẹ́ káwa náà máa ga لا إله اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا هب لنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا أفا وأفلات اللهم بمشداد أفيو كبر إنسان بسم الله الرحمن الرحيم اللهم بأك يا أول الأولين ويا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين ويا أرحم الراحمين سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.